Ṣé ẹ ti gbọ́ ohun èyí tí ó tún ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó Bíọ́lá Adébáyọ̀ o? Ọ̀kan nínú àwọn àgbà òṣèré ilẹ̀ wa nì lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Ṣé ni àwọn ènìyàn yí padà pa Fúnkẹ́ Akíndélé lẹ́kún báyìí o? Ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé kì í ṣe tuntun mọ́ wípé fíìmù òṣèré eléyìí tí ó ta lẹ́nu dáadáa ní ilẹ̀ àwọn sinimá káàkiri lórílẹ̀‐èdè yìí kì í ṣe Nàìjíríà nìkan o, bẹ́ẹ̀ náà sì ni nílùú òyìnbó. Owó tí Fúnkẹ́ sì ń rí lórí àwọn fíìmù rẹ̀ yìí kì í ṣe owó kékeré rárá o. Fúnkẹ́ Akíndélé sì jẹ́ ọ̀kan lára àwọn pòdúsà tí ó jẹ́ wípé níṣe ni ó máa ń jẹ gbogbo àwọn òṣìṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá jọ kópa nínú fíìmù rẹ̀ ní rẹpẹtẹ o. Tí fíìmù náà bá sì jáde tí ó bá sì ṣe dáadáa lọ́jà, bí ẹ kò bá gbàgbé wípé lẹ́yìn ìgbà tí Fúnkẹ́ parí fíìmù àgbéléwò rẹ̀ tí ó pè ní The Tribe Called Judah tán, fíìmù náà ṣe dáadáa lọ́jà. Níṣe ni Fúnkẹ́ Akíndélé kó gbogbo àwọn tí wọ́n dìjọ kópa nínú eré náà bọ́ sí ìlú Ghana tí wọ́n sì lọ gbádùn ara wọn. Wọ́n lọ tẹ́ ara wọn lọ́rùn, wọ́n tẹ́ ara wọn sí fàájì rẹpẹtẹ lórílẹ̀‐èdè Ghana tí wọ́n sì jẹ ayé ọlọ́ba. Ìgbádùn ni ọmọdébìnrin yìí tí wọ́n máa ń pè ní Lefty yìí kó àwọn wọ̀nyí tí wọ́n jọ lọ sórílẹ̀‐èdè yìí lọ jẹ o. Wọn kò sì sí ẹni tí kò mọ̀ wípé ọ̀rẹ́ kòríkòsùn báyìí ni Akínọlá Ayọ̀ọ́lá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Kamo State jẹ́ o. Irọ́ ni o, òótọ́ ni o làwọn kan gbé pòyì ẹnu káàkiri èyí tí wọ́n ń wí nǹkan kan pa Kamo State àti Fúnkẹ́ Akíndélé wípé eré wọn ju orí eré ìtàgé lọ o. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ wípé kí wọ́n ṣe àkíyèsí àti Fúnkẹ́ Akíndélé dáradára wípé kò sí ibi tí Fúnkẹ́ Akíndélé bá wà báyìí tí ẹ kò ní bá Kamo State náà níbẹ̀ o. Tọ́ ẹ̀yin gbéborùn àdúgbò, ẹ lọ ṣọ́ ara yín o. Kò sí nǹkan kan báyìí tó pa Kamo State àti Fúnkẹ́ Akíndélé papọ̀ o. Ariwo tí àwọn alátìlẹyìn Fúnkẹ́ tún ń pa síta ni yìí o báyìí o. Ẹ má sọ ọmọ ọlọ́mọ sínú wàhálà kí ẹ sì má da ilé rẹ̀ rú o. Ohunkóhun kò pa àwọn méjèèjì papọ̀. Ṣé kì í ṣe tuntun mọ́ wípé ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa ìyẹn Bíọ́lá Adébáyọ̀ gangan ló fi ẹnu ara rẹ̀ tú àṣírí ìgbéyàwó síta o. Èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní máa bu ẹnu àtẹ́ lù ú, tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kòbákùngbé lu Bíọ́lá Adébáyọ̀ àti ọkọ rẹ̀ yìí o. Àwọn kan ń ṣe wípé ó fi ọgbọ́n àgbà ṣe ọ̀rọ̀ náà tí ó sì sọ jáde láì ní wàhálà kankan tàbí ìjà kankan nínú, tí kò sì fi àbùkù kankan lé e lórí, tí ó sì fi àbùkù kankan lé ọkọ rẹ̀, tí ó sì tún ṣe dáadáa pẹ̀lú bí ó ṣe kí ọkọ rẹ̀ nígbà náà. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn wípé ọ̀nà tí Bíọ́lá gbé ọ̀rọ̀ náà gbà, ó ti tú àṣírí ọkọ rẹ̀ síta. Ìyẹn burúkú jù o. Ó sì kù díẹ̀ káàtó fún ọmọbìnrin tí ó bá lọ́pọlọ dáadáa. Àwọn kan sì wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ń gba àwọn ènìyàn níyànjú, pàápàá àwọn tí ó ní ìdílé, kò yẹ kí ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ rárá o. Ábà èwo ló dé tí ó wá gbé ọ̀rọ̀ ilé rẹ̀ wá sórí ayélujára? Tí ẹ kò bá sì gbàgbé o, àsìkò tí ọkọ rẹ̀ ṣe ọjọ́ ìbí rẹ̀ gangan ni Bíọ́lá gbé ọ̀rọ̀ kan jáde tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní wípé kódà kò kúkú ṣe wípé ó gbé ọkọ rẹ̀ sórí ayélujára láti wá kí i fún ọjọ́ ìbí o. Ó wá dọ́gbọ́n fi style ṣe àfihàn ọkọ rẹ̀ ní gẹ́gẹ́ bí ènìyàn burúkú, ènìyàn tí kò dá o. Pẹ̀lú pàápàá ọ̀rọ̀ tí ó sọ sí abẹ́ fọ́tò náà, ó wípé ó dáa kí ènìyàn kúrò ní abẹ́ ìgbéyàwó kí ó má bàa ní ayé rẹ̀ lára tàbí kí ó má bàa di ìtàn wípé ẹni náà ti padà lọ o. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti kọ sí abẹ́ fọ́nrán náà wípé ṣé eléyìí túmọ̀ sí wípé ọkọ rẹ̀ máa ń lù ú ni, àbí ọkọ rẹ̀ jẹ́ ènìyàn burúkú ni ó fi wá kọ nǹkan burúkú sí abẹ́ fọ́tò rẹ̀ ní ọjọ́ ẹ̀yẹ, ọjọ́ ìdùnnú rẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu Bíọ́lá Adébáyọ̀ tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kòbákùngbé sí wípé irú ọjọ́ ayọ̀ báyìí tí ó jẹ́ ọjọ́ ìdùnnú fún ọkọ rẹ̀ ló wá yẹ kí ìwọ bọ́ síta láti máa kéde ìpínyà ńlá tí ó wà láàrin ìwọ àti ọkọ rẹ. Ṣebí kí àwọn ènìyàn lè máa bu ọkọ rẹ kí wọ́n sì lè máa fi ojú èèyàn burúkú wò ó ló ṣe irú nǹkan báyìí. Pẹ̀lú bí Bíọ́lá ṣe máa ń díbọ́n lórí ayélujára wípé rárá òun wá kí fún ọjọ́ ìbí ni, èèyàn kì í ṣe irú nǹkan báyìí o. Ó burúkú jáì. Bẹ́ẹ̀ ni àwọn kan wípé ṣé Bíọ́lá náà gan-an lè jẹ́ gba irú ẹ̀ tí ó bá jẹ́ pé ọkọ ilé rẹ̀ ni ó ṣe irú nǹkan báyìí fún un.
ṣé ó lè jẹ́ gbà á tí àwọn ènìyàn sì bu ẹnu àtẹ́ lù ú wípé ohun tí ó ṣe yẹn burúkú jù o. Ni ẹlòmíràn wípé kí ló dé tí ó jẹ́ pé àwọn ọkùnrin gangan ni wọ́n máa ń bu ẹnu àtẹ́ lù, ni àwọn ènìyàn máa ń bú nígbà tí ìgbéyàwó bá dàrú. Ìwà àwọn obìnrin míì náà burúkú jù. Bíọ́lá kò màmá sọ nípa àwọn ìwà tí òun náà wù sí ọkọ rẹ̀. Kí ó tó wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bu àtẹ́ lu ọkọ rẹ̀ yìí nítorí wípé ojú Bíọ́lá tutù kò túmọ̀ sí wípé èèyàn jẹ́jẹ́ ni ó jẹ́ lábẹ́ ọkọ rẹ̀ nílé o. Ó ní kò sí ẹni tí a máa bi léèrè ọ̀rọ̀ nínú àwọn méjèèjì tí kò mà ní rí wí o. Bíọ́lá kò wá kí ọkọ rẹ̀ kú. Bíọ́lá kò wá kí ọkọ rẹ̀ kú ọjọ́ ìbí o. Ó kàn jáde láti wá fi ọkọ rẹ̀ ṣe ẹlẹ́yà tí ó sì bọ́ síta láti wá kéde wípé ìgbéyàwó àwọn ó ti fi orí ṣánpọ́n. Àwọn kan sì wípé tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni, kí ló dé tí ó jẹ́ pé fọ́tò ọkọ rẹ̀ nìkan ni ó gbé sí orí ayélujára? Kí ló dé tí ó gbé fọ́tò àwọn méjèèjì sí orí ayélujára rẹ̀? Ojú ọ̀tọ̀ ni ẹlòmíràn fi ń wo ọ̀rọ̀ yìí o. Ṣé ni wọ́n wí pé ọjọ́ wo gan ni Bíọ́lá kò bá wá jáde síta láti wá kéde rẹ̀? Ṣebí torí wípé ẹ̀yin kò mọ ohun tí Bíọ́lá ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ní ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ni ó jẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ báyìí. Ṣebí etí tí ó bá gbọ́ àlọ́ ó di dandan kí ó gbọ́ àbọ̀ o. Nípa ìgbéyàwó Bíọ́lá Adébáyọ̀, àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní gbé sórí ayélujára káàkiri wípé ọkọ àárọ̀ tí Bíọ́lá kọ́kọ́ fẹ́ ti wá kéde wípé ìpínyà ti dé bá àárín àwọn